bá mi bèrè lọ Fúnkẹ́ ṣe sórí 50% gbà owó yẹn kò rí. àgbà òṣèré ni Ọláìyá Igwe wọ́n jáde o látàrí rògbòdìyàn tó ń lọ lórí ẹ̀rọ ayélujára. ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́. kódà ìyá alájẹ courtroom àwọn náà ṣe àwọn àlàyé kan látàrí rògbòdìyàn tó ń lọ lórí ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham. kí ni wọ́n sọ? ẹ súnmọ́ bí ẹ wá gbọ́. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè ẹ má gbàgbé ẹ tẹ subscribe button yín kẹ́ lè má jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì Kó Lè Jẹ̀sà bá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa. I am so sorry láti sọ owó fíìmù wọn pa president tiẹ̀ congratulate Fúnkẹ́ wọ́n gbà tó wọ billion. Fẹ́mi Adébáyọ̀ náà jagunjagun kìíní kan gbogbo èyí tó gbé lọ sinimá ni omi sọ ti Netflix o kò rí wọn á yọ owó popcorn gbúgbúrú wọn á yọ owó wọn bá owó báyìí náà máa fún ẹni tó ní fíìmù. Bàbá Ògúndé ò ṣe bẹ́ẹ̀ Adélọ́fù ò ṣe bẹ́ẹ̀ Adébáyọ̀ Sàlámì ò ṣe bẹ́ẹ̀. Àwọn èèyàn tí wọ́n ti ṣe sinimá tí a pọ́njú bá tààtún bá wọn ṣe wọn ò ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń rí owó wọn dáadáa ni. Ara àwọn ọ̀gá wa tó ń ṣò lọ́wọ́ tó lọ sí box office kan ní ẹjọ́ yá mi ní ààrẹ oyún fẹ́ lọ ra mọ́tò gbẹ̀yẹn ó dẹ̀ lọ ra ó lè ra arú ẹ̀ ń sìn ní sinimá yẹn wàá kàn fi ti gbọ́ yàrá ìyàwó yẹn ni it is not yours. Tí Fẹ́mi bá wá sọ pé ká padà sí bá a ṣe ń ṣe tẹ́lẹ̀ ká lè jọ lọ́lá ká lè jẹ́ èèyàn ká má sunkún mọ́ àtẹ́wọ́ fún Fẹ́mi torí Ọlọ́run àtẹ́wọ́ wọ́n bá fẹ́ sóríire ni kò bá àwọn tó bá fẹ́ sóríire dúró ẹ̀ má pẹ̀lú wa. God will be with you. Olùwalẹ̀ oníjẹ́ sún ẹ̀ àgbàjẹ́ ẹ̀. I love you so much and God be with you. Thank you. nípa ọ̀rọ̀ Fúnkẹ́ Akíndélé àti Tóyìn Abraham oríṣiríṣi àwọn fọ́nrán kan ló tó ń jẹyọ pẹ̀lú àwọn àṣírí tí mo fẹ́ kí ẹ jẹ́ ká jọ wò. àdéhùn àlàmúṣẹ níbi pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá fún ẹ̀yin olólùfẹ́ wa lọ́lọ́kan òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi etí ara yín gbọ́ bó ṣe ń lọ. ẹ má wá jẹ́ ń dènà pẹ́nu ẹ má jẹ́ ń gbà yín lákòókò fọ́nrán náà rí ẹ jẹ́ ká gbọ́. ẹ kú dédé wòye ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ni mo bá yín. Opinion tèmi ni o, I'm entitled to my opinion. Tí ò bá go well pẹ̀lú ẹ̀ tough. Fún nǹkan tó ń lọ awuyewuye tó ń lọ ẹ má jẹ́ ká tanra wa ẹ má jẹ́ ká boná Ọlọ́run mọ́ra. Àfẹ̀yìntẹ́ bá fẹ́ ṣàbòsí mi ò sọ pé bóyá bí Fúnkẹ́ ṣe react mi sọ pé ó dáa o, àmọ́ ẹ lè kọ́yàn bó ṣe máa react ẹ̀yin tó wo bàtà ló mọ ibi tí bàtà ti ń ta lẹ́sẹ̀. Tó bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ a ti ẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àmọ́yé àwọn èèyàn tó máa fi tọ́ dúdú sínú tó máa tún funfun síta. Mi ò ní kankan against àwọn méjèèjì kì í ṣọ̀rẹ́ mi wọn kì í ṣọ̀tá mi ṣó ti yé yín but ó tọ̀rọ̀ ní ká má sọ òun. ẹ̀yin lot of people lè má like bí Fúnkẹ́ ṣe react o but ẹ jẹ́ ká jáwọ́ nínú àbòsí. ẹ fẹ́ sọ fún mi wípé àwọn igbe wọ́n sabotage fún mi wọ́n ṣe kíní kan ẹ fẹ́ sọ fún mi pé kò sí gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ẹ rí ibi tí nǹkan kan ti tàbọ̀ Fúnkẹ́ lára ní orí social media látara Tóyìn ẹ fẹ́ sọ pé ẹ rí. ẹ jẹ́ ká máa sọ tòótọ́ nítorí tá bá sọ tòótọ́ a máa kú bá a bá sọ a máa kú ká kúkú sọ ká mọ̀ pa a máa kú. Mi ò support Fúnkẹ́ mi sọ pé nǹkan tí Fúnkẹ́ ṣe mi sọ pé ó dáa mi dẹ̀ sọ pé kò dáa nítorí pé ẹni tó wọ bàtà ló mọ ibi tí bàtà ti ń ta òun lẹ́sẹ̀. ẹ mọ iná tí wọ́n dájọ́ lábẹ́ ẹ mọ nǹkan kò ṣáà ń ṣe wèrè ó jókòó sẹ́gbẹ̀ẹ́ àwọn tó kù ó kí àwọn tó kù lágbájá dẹ̀ kí kò kí wẹ́ẹ̀dẹ̀ gbogbo yìí ẹ lè sọ wípé ẹ lójú ẹ rí àwọn nǹkan kan látọwọ́ lágbájá sí tàmẹ̀dù ẹ lè sọ bẹ́ẹ̀ ẹ tún gbọ́ mi sọ pé nǹkan tó ṣe dáa àmọ́ ẹ lè sọ wípé ẹni tí bàtà ń ta lẹ́sẹ̀ pé bó ṣe máa react sí pain lélẹ́yìí ẹ dẹ̀ lè sọ wípé bí nǹkan tí wọ́n lè gbà mọ́ra èmi náà ò lè gbà mọ́ra èmi lè má lè gbà mọ́ra ó yẹ kéèyàn fọgbọ́n ṣe lóòótọ́ wọ́n bá ń bú èmi lórí bí ẹ rí pé mi ò kí ń dáhùn torí pé mi ò kí ń rí bọ́ ẹlòmíì á ta lára bó ò tiẹ̀ rí gan á lọ wa kó lè sọ̀rọ̀ so á yàtọ̀ síra wa bọ̀ yí pé bóyá torí pé Fúnkẹ́ dẹ̀ ti ṣe bó ṣe yẹn ó akadẹ̀ kan pa á lè kan pa torórí ó ní nǹkan náà tóun náà rí tó fi ṣe bẹ́ẹ̀ tí ajá ò bá rí ajá ò kí ń dédé gbó. Fúnkẹ́ mi ò mọ̀ ẹ́ o mi ìdẹ̀ kì í ṣe ataché o ìgbà tẹ wá premier fíìmù yín bí
London ni mo wà mo rí tíkẹ́ẹ̀tì rà níjọ́ yẹn mo mọ̀ má rà ní nígbà tí mo dẹ̀ lọ wo BTS nǹkan tí mo rí ni mo sọ mi ò sọ ní sọ nítorí pé kó ya mo fẹ́ mú abẹ anything bí mo bá wá sẹ́kọ̀ọ́ mo ń yọ wọlé mo ń yọ jáde ni so mi ò ṣe ẹni tó ń sọ̀rọ̀ torí pé ó fẹ́ close mọ́ ó fẹ́ kọ́ mọ̀ wọ́n kò fẹ́ kọ́ mọ̀ mo ti mọ̀ ẹ́ látàyè Arik ló ń fly orí flight mo ti gba nọ́mbà ẹ mi ò dẹ̀ ti torí ẹ̀ bóyá mo ń wá ẹ káàkiri káwọn èèyàn má bá ní reason ó dùn láti mọ̀ èèyàn dáadáa téèyàn fi èèyàn alálùbáríkà téèyàn fẹ́ kéèyàn mọ̀ ní ẹ torí ó lálùyọ nínú ayé àmọ́ ètè mi sọ nítorí pé mo fẹ́ ṣàtàtì òtórí àwọn olórí burúkú àwọn wèrè ẹ̀káyé má ṣàǹfààní àwọn ẹ̀dá torí nǹkan tó máa sọ ni mo ṣe fún wọn lélẹ́yìí àmọ́ ẹ lè sọ ẹni tó ń kérora bó ṣe máa kérora ẹ dẹ̀ lè sọ wípé ajá kò dédé máa gbó láì rí bá a bá tiẹ̀ rí wọ́n ló tọmọdìyẹ pa lójú ogun ó wá dénú ilé ó tún mú ẹdìyẹ pa ọpẹ bójú ò bá rí togun ojú ò rí ti lé ni bá a bá tiẹ̀ rí nǹkan tó ń lọ lábẹ́lẹ̀ ṣé bí gbogbo yìí lẹ wà lórí social media yìí wọ́n ń sabotage fún fíìmù mi o wọ́n ń ṣe kíríkọ fíìmù ta ló ń báwí ta ló gbé fíìmù jáde ńgbà yẹn ta ní ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ò support ẹnì kankan nínú wọn o but tẹ bá ti rú òótọ́ lẹ̀ ẹ má ṣàbòsí ẹ sọ èèyàn tá bá nà ara ta o kò dẹ̀ lè ẹni tó dẹ̀ kí tí ò dáhùn kò lè sọ pé òun ò mọ̀ pé hit wà ńlẹ̀ kò lè sọ pé òun ò mọ̀ pé kíní kan ńgbà tó ti tèmi bá ti rí ojú èèyàn tó gbé sókè tí n bá fẹ́ sọ lẹ́nu mi ò ní súnmọ́ débi tí àwọn èèyàn máa rí mi pé mo kì í àwa lè ti torí pé kan tó ṣẹlẹ̀ yẹn ògo ni Fúnkẹ́ jẹ́ ògo làwọn méjèèjì ògo ni Fúnkẹ́ jẹ́ ó adẹ irú àwàyà mọ̀gbà tí Fúnkẹ́ bẹ̀rẹ̀ I need to know àbí before I need to know àmọ̀gbà yẹn a lè ti torí pé nǹkan tó ṣẹlẹ̀ kó kú òun adult ni kò rò anybody ní apology kò wà responsible kò wà answerable to anyone bó bá wò ó kíyàn bí ò bá wò kò rò anybody any bagger ní apology wọ́n bá fẹ́ parí ẹ̀ fún wọn kó parí ẹ̀ fún wọn but anybody ò hó ẹ̀ anybody ò ní ẹgbà ẹ̀ lọ́wọ́ ò ní jábọ́ mo mọ̀ pé fan èèyàn a lè ṣe without fans but àwọn fans tí orí wọn pé àwọn tó rí wọn ò dẹ̀ pé orí wọn ò dẹ̀ pé àwa lè ti torí pé a fẹ́ jẹun ká pe màálù ní bọ̀dà Ọlọ́run á bá yín parí ẹ̀ Fúnkẹ́ bínú gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara but a lè sọ pé ẹni tínú ń bí a lè sọ àmọ́ nǹkan tóun náà ń go through Tóyìn náà ó ní lọ́wọ́ ó dì mẹ́rù gbogbo ẹnu ni mo fi sọ pẹ̀lú ẹ̀ náà ẹ̀rín ò kì í ṣe ẹ̀rín ò ṣe pé bẹ́ẹ̀ yàn nice ẹ̀rín ò kì í ṣe pé bẹ́ẹ̀ yàn nice o ìdọ̀bálẹ̀ òdẹ̀ kì í ṣe wà ẹ jẹ́ ká ṣayé rere ẹ jẹ́ ká ṣe dáadáa àti Fúnkẹ́ àti Tóyìn Ọlọ́run á bá yín yanjú ẹ̀ àmọ́ ẹ má kan ẹnìkan pa fẹ́nìkan torí ẹni tó react bẹ́ẹ̀ yẹn ẹ mọ nǹkan tójú ẹ̀ rí ẹ dẹ̀ mọ nǹkan tó ń go through mi ì dẹ̀ support anybody mi ì dẹ̀ fẹ́ meet èèyàn kankan nínú wọn but bó ṣe rí sàkátà pàrà làgbàlagbà tèmi ń sítọ́. gbogbo ẹ̀ lọ Fúnkẹ́ ò ní jábọ̀ o òkè ló wà o ò ní jábọ̀ o lágbára Ọlọ́run ò ní jábọ̀ òkè ló wà ọgbọ́n lèèyàn máa fi ń ṣe pẹ̀lú béèyàn ṣe ń fọgbọ́n ṣe adult ni ẹ but bóyá next time nígbà tó ti wá bá ẹ tó ti sọ pé àǹtí Fúnkẹ́ yẹn wàá kàn wípé àbúrò ẹ tábúrò ẹ bá ṣe ẹ kí ló fẹ́ ṣe sí o ṣáà ní títorí ẹ kò kọ́ lábúrò láti wò pé àkọ́ wò pé àbúrò ẹ ní tó bá ṣe ìyẹn ò mí pé kò ṣọ̀rẹ́ ẹ ìyẹn ò mí pé kò jẹ́ kó súnmọ́ ẹ it's just that people should learn how to respect boundaries bóyá bí Fúnkẹ́ ṣe fẹ́ ṣe tiẹ̀ nìyẹn maybe she's the type that cannot pretend maybe she's the type that will not see you castigate her behind and come to embrace her outside in public bóyá kò fẹ́ bẹ́ẹ̀ so you people should learn how to respect boundaries bí ilé máa kọ́ gbogbo àwọn tó yẹ pé ẹ lọ ṣe tutututu lẹ́yìn èèyàn ẹ wá déta ẹ fẹ́ máa embrace èèyàn maybe bó ṣe fẹ́ máa ṣe nìyẹn but however èèyàn náà ti tún fi ọgbọ́n ṣe but ẹni tí ò bá lè pretend kò lè pretend ni but Fúnkẹ́ Ọlọ́run a máa fún ẹ ní ẹ̀mí ọgbọ́n àtẹ̀mí òye next time ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe but if tó bá jẹ́ pé o gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara bó ṣe fẹ́ ṣe tiẹ̀ nìyẹn adult ni ẹ
èèyàn kankan ò lè kọ́ ẹ bó ṣe máa rìnrìn àjò ayé ẹ. Òun ni mo ṣe fà ẹ́ lé ọwọ́ Ọlọ́run àti wọ́ àti Tóyìn. Báwọn èèyàn kan ṣe sọ pé ọdún mélòó ló gbà lọ́wọ́ ẹ̀, ó gbọ́dún kò gbọ́dún, àmọ́ àtijọ́ làwọn méjèèjì, wọn kì í so kò ṣàkínṣẹgbẹ́ ẹ̀, so ó lè bínú, ẹ lè sọ pé bó ṣe máa bínú leléyìí. But Fúnkẹ́ next time fi ọgbọ́n ṣe, Ọlọ́run á wà pẹ̀lú ẹ, Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú Tóyìn náà. Mo kí gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti ní àgbàlagbà. Ṣé àlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi náà ti ṣe wà ní àyín? Èmi ìyá alájẹ yín náà rẹ mọ̀ gánà bàbá ọ̀rọ̀, èmi àmọ́ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ́rọ̀ tèmi. Ṣe ni rẹ ni ọ̀rọ̀ mi bá taba lónìí, ẹ dákun ẹ bá mi sọ fún onítọ̀hún kó má fi ṣe bínú o, ṣùgbọ́n kó lọ rè tún bẹ̀ ṣe ni. Mo kàn ní mo appreciate fídíò tí mo rí, mo ní kí n kàn sọ ọ̀rọ̀ kan àbí méjì lé lórí. Mo rí màmá Madam Ṣàjẹ́ pẹ̀lú fídíò tí wọ́n ṣe fún arábìnrin Ìyábọ̀ Òjó, Tóyìn Abraham Ayájẹ́wọlé àti arábìnrin Fúnkẹ́ Akíndélé. Màmá, in fact mo dúpẹ́ lọ́wọ́ yín, àgbà ò ní tán lórílẹ̀, Ọlọ́run á jẹ́ kí ẹ pẹ́ fún wa láṣẹ Ọlọ́run Elédùmarè. Yorùbá ló ní àgbà òkè wà lọ́jà kí orí ọmọ tuntun wọ́. Ẹ ti ṣe dáadáa, ẹ ti ṣe gẹ́gẹ́ bí ó yẹ kẹ́ ẹ ti ṣe láàrún gẹ́gẹ́ bí abiyọmọ. Èmi náà wá ń fi àsìkò yìí mo fi ń rọ gbogbo àwọn ènìyàn wa lọ́kùnrin àti lóbìnrin, pàápàá jùlọ àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí àwọn ìkànnì tí ẹ ti ń wò wá, pé kẹ́ ẹ jákun nítorí tọ́lọ́run ká jẹ́ kó gùn ún mí, ká gba àlàáfíà láàyè láàrin àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí. Ìwọ̀nba ní kẹ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ mọ́ àti ẹ̀ ti sọ ìkúnú káàkiri, àti sọ sọ̀tún àti sọ sósì àti yọta ránfárán kí ló tún kù? Ẹ dákun nítorí tọ́lọ́run ẹ má jẹ́ káwọn èèyàn wa kan fi ṣe fracas báwọn èèyàn ṣe ń fà tó ń gbàgbà bí ẹni gbàgbọ́ tí wọ́n ń wo sọ́ọ̀tù tí wọ́n ń wo sósì yìí, ó kù díẹ̀ káàtó. ẹ dákun nítorí tọ́lọ́run àwa tá à ń sọ̀rọ̀ sí Fúnkẹ́ Akíndélé, ẹ dákun jẹ́ ká wò ó ṣe, because a bá ní àròjinlẹ̀ dáadáa pẹ̀lú nǹkan tí Ìyábọ̀ Òjó tó sọ lánàá tó fi response lánàá ní update tó ṣe, á rí wípé tá a bá láròjinlẹ̀ dáadáa, Fúnkẹ́ Akíndélé ó dúró fún, mo ti ń sọ, ó dúró pẹ̀lú Ìyábọ̀ Òjó. Àárín arẹwà méjì ni Ìyábọ̀ Òjó wà, kò lè bínú sí Tóyìn, kò sì gbọ́dọ̀ bínú sí Fúnkẹ́ Akíndélé. Ṣé Fúnkẹ́ Akíndélé nígbà tó rí ní ìgbà tó fẹ́ ya sinimá tó yẹ pé wọ́n jọ ṣe wàhálà yẹn ni, tó jẹ́ pé wọ́n tún jọ ń ṣe, ó tún bá ṣe advert gbogbo aládẹ mú Fúnkẹ́ Akíndélé. Ìgbà kan láwọn sọ pé kì í jáde, kì í bá wọn lọ premier, kì í dá sáwọn èèyàn wọn, ó dẹ̀ ti tún ṣe ń sìn. Ifá mo lè sọ wípé a lè ka àwọn tí Fúnkẹ́ Akíndélé tó gbárùkù ti tó báyìí tó jẹ́ sàwáwò wọn ní Yorùbá tí èrè bó ṣe gbárùkù ti Ìyábọ̀ Òjó yìí. Ó try fún Ìyábọ̀ Òjó gan ẹjọ́ nítorí tọ́lọ́run, tẹ́pẹ́ yẹn náà ti tó rò náà. Ṣé inú Ìyábọ̀ Òjó fipò máa dùn ni pé káwọn máa ṣe gbòógbòógbò fún Fúnkẹ́ Akíndélé, á máa rò pé nítorí ìtòun ni wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ sí, kí lẹ́ni ìdẹ́wà ṣoore ló ṣe fóun, ó dúró tí òun. Ẹ dákun nítorí tọ́lọ́run ẹ jẹ́ ká jẹ́ kó gun omi. Bẹ́ẹ̀ làwọn tó ṣe gbàgbé fún Tóyìn Abraham, ẹ dákun nítorí ẹ jẹ́ kájọ wo àtijọ́ máa ṣe bọ̀ wọn. Báwọn kan bá ti bẹ̀ sí yànnà náà rọ̀, wọ́n á sọ bí ẹni pé kí àárín wọn kò tiẹ̀ dàrú tán pátápátá. Wọ́n á ní Ìyábọ̀ Òjó ṣára fún Tóyìn àìmàpò kéde kan. Ẹ dákun nítorí tọ́lọ́run ẹ má jẹ́ ká máa wù lùlù kówó, ẹ má jẹ́ ká máa wù lùlù kó bàjẹ́. Àárín arẹwà méjì ni Ìyábọ̀ Òjó wà. Ìyábọ̀ Òjó ò gbọdọ̀ bínú sí Tóyìn Abraham, bẹ́ẹ̀ ni kò dẹ̀ gbọdọ̀ bínú sí Fúnkẹ́ Akíndélé. Tó bá ti jẹ́ pé ó bá ní nǹkan tó ń bí nínú, ó gbọdọ̀ ṣe kíni, kó fi ṣoṣo kó fi para. Ẹ dákun nítorí tọ́lọ́run ẹ má jẹ́ ká máa ṣe gbàgbó náà fún Tóyìn Abraham mọ́. Ẹ dákun nítorí tọ́lọ́run ẹ jẹ́ ká jẹ́ kó gun omi. Lóòótọ́ nígbà tó ti jáde àti sọ́sọ́tún àti sọ́sọ́tún ìkìlẹ̀ tí ká tún fẹ́ ká tún dákẹ́, ká jẹ́ ká làáfíà jọba. Ìyẹn tó kù tó yẹ ká máa sọ ń sìn, ó ní bí Ìyábọ̀ Òjó tó ṣe máa ta sinimá ẹ̀, tó máa ta iṣẹ́ ẹ̀, tó gbogbo ẹ̀ tó máa ṣó káàkiri gbogbo sinimá ní April 3rd, kí gbogbo èèyàn, kí gbogbo kátúyáyá kó pa owó gidi nínú ẹ̀, kó bá ajé pàdé, kí ajé ó fi ilé ẹ̀ ṣe bùgbé, kínú ẹ̀ dùn. Ẹ dẹ̀ rí pé Fúnkẹ́ ó dúró tán níṣẹ́, ó dúró tán. Ẹ má ṣe gbàgbó fún Fúnkẹ́ mọ́, ẹ dẹ̀ má ṣe gbàgbó fún Ìyábọ̀ Òjó mọ́, ẹ dẹ̀ má ṣe gbàgbó fún Tóyìn Abraham. Torí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló yẹ ká máa rí níbi meet and greet. A màmá dẹ̀ sọ pé àwọn tó bá wà parí ẹ̀, a dẹ̀ ní ìgbàgbọ́ pàlàáfíà ó ti jọba. A dẹ̀ fi àsìkò yìí sọ fún yín pé mẹ́tẹ̀ẹ̀ta la fẹ́ràn. Tóyìn Abraham ò kéré nú ayé, Fúnkẹ́ Akíndélé ò kéré nú ayé,
Ìyábọ̀ Òjó gangan kò kéré nínú ayé. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta la fẹ́ràn, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni a máa ń gbádùn lórí àwọn ìkànnì yìí. Ẹ jọ̀ọ́ nítorí tọlọ́run, ẹ dákun nítorí tọlọ́run, àbẹ̀yìn ni gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀ lórí àwọn ìkànnì yìí, àwọn táwa tá a ná àtàwọn tó wà ní kọ́ńdà comment section àtàwọn tó ń pè wọlé sórí ètò, ẹ jẹ́ ká gbà láfíà láàyè, ẹ jẹ́ káwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ jẹ́ kó máa bẹ̀rẹ̀ àníyàn wọn lọ pẹ̀lú ìfẹ́, ẹ jẹ́ káwa náà ká dá sí i níwọ̀n òtítọ́. Mo bẹ̀ wá ni o, mi ò pa láṣẹ o, ẹ̀bẹ̀ ni mo wá bẹ̀, ẹ dákun nítorí tọlọ́run. tọ́ ẹ̀yin èèyàn bá a ṣe rí mọ́ rèé lórí ìkànnì lónìí lásán ní ká mú wá sí etí gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa. ntẹ́yìn náà bá ní lérògbà látàrí àwọn fọ́nrán tẹ́ ti wò yìí, ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa. ibi táwa fi àdàgbẹ́ tó sọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan àmọ́ ọmọ wa ẹ má gbàgbé àdéhùn àlàmúṣe pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé làámọ̀ mú wá sórí ìkànnì wa tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sí mọ̀ fi ẹ̀tì ara yín bọ̀. àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dé o, ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa ò mọ̀ rí o. ìpàdé wa bí oyin ó dàbọ̀.